kí n káwọ́ sókè kó má ṣe wálẹ̀. Ìgboro ní kí n dúró jẹ́ mi ò gbọ́dọ̀ lọ́bi kankan. Èwo la wá fẹ́ gbọ́ o? Abẹ́ orí kan. Kì í dá wá fẹ́ ṣe o. Ogun láyé. Ilé ayé yìí ogun ni àbẹ́ òbí kan. Ogun ni. Ilé ayé yìí ogun ni àbẹ́ òbí kan. Ogun ni. Ilé ayé yìí ogun ni àbẹ́ òbí kan. Ogun ni. Bó o bá o pa bó o bá o kò lẹ́sẹ̀. Ogun ni. Ènìyàn bí àparò lọmọ aráyé. Èèyàn bí àparò lọmọ aráyé ń fẹ́ mọ́rọ̀ ilé ayé ṣe rí nù. Ẹ kú kàlẹ̀ gbogbo èèyàn ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Nílé lóko lódò káàkiri gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Ẹ̀ní kan dààmú o. Ẹ ti máa ayé ò ní fayé hàn yín o. Àní wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àní wáyé mánéèjì. Àní fìnira gbáyé. Àgbáyé ṣe rere. Ayé wa yóò lápa ṣe rere. Àlá nípa Egungun òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Àwọn Yorùbá mi à ní Egungun. Àwọn Yorùbá mi nílùú ọ̀dọ̀ tiwa lọ́hùn-ún nílùú Sẹ́yìn àwa máa pè é ní eégún. Olóyìnbó a máa pè é ní masquerade. Eégún lójú oorun. Ẹni ń dárúkọ mi. Orúkọ mi ni Lùkùmọ́nà ọmọ Àyẹ́dàrẹ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. 08032983298. Mo fi Ọlọ́run bẹ ìwọ tó bá gbọ́ mẹ́sẹ́ẹ̀jì yìí o, má dé mọ́lẹ́sì, má dìlítì ẹ̀. Mo fọlọ́run bẹ̀ ọ́ má dìlítì ẹ̀. Ìwọ náà ha fún gbogbo àwọn ẹbí rẹ, gbogbo àwọn ọ̀rẹ́. Ìlú yòówù tí wọ́n lè wà ha fún wọn, tí wọ́n bẹ́nẹ́fìtì ń bẹ. Torí ẹ̀ àlá yìí ó ní í ṣe pàtàkì. A gbọ́dọ̀ jẹ́ aládùá. A gbọ́dọ̀ máa fi gbogbo ọjọ́ ayé wa ṣe fàájì. Gbogbo fàájì tó bá ṣe láàárọ̀ àtọ̀sán tó bá dọjọ́ alẹ́ àìsùn. Ìwọ tó bá fẹ́ sùn o gbọ́dọ̀ sùn. Tó bá sùn o ò ní sùn débi ògo rẹ. Ṣùgbọ́n o tó sùn tó ń sùn o sùn débi ògo rẹ. Eégún. Bọ́ bá rí eégún lójú oorun pé eégún lé ọ lójú oorun, àwọn amọ̀ òkùnṣèkà ni wọ́n máa lorú àlá ìfidà ìgbésí ayé èèyàn láàmú. Kìí wá sẹni tó jìnnà o, aṣọ ara rẹ ló ń tọ̀ wò. Aṣọ ara ẹni àwọn ni wọ́n máa fi àlá ìjanilógun. Tí eégún bá ń léni lójú oorun, àwọn ẹni ibi ni wọ́n máa fàlá ìdáyàn láàmú. Ẹ̀yin ìyá tẹ́ máa dálé àwọn ọmọ yín kọ́ lọ́tọ̀. Ẹ̀yin bàbá tẹ́ máa ní ọ̀tọ̀ níbi táwọn ọmọ yín máa gbé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́lárù àlá yìí nígbà tí ọ̀rẹ́ ni tí ọ̀rọ̀ fún. Ẹ kàn rí pé Junior ń pariwo wá látojú oorun ni. Junior ń ké látojú oorun ni ẹ mọ ohun tó ṣẹlẹ̀ sí Junior nígbà tẹ́ ẹ̀ lákèésí. Bí ìyá mi bá ti ẹ̀ mọ̀gá ni don't mind them jàre, it's just imagination. Ohun tó rò bóyá fíìmù tó wò lálẹ́ àná òun ló jẹ́ kó máa pariwo ọ̀tàn ara ẹ̀ àlá ọ̀gọ̀ ìwọ́tọ̀ ọlálà lọ́gọ̀. Tọ́jẹ́ pé ń gbà lápadà ṣe wá sọ pé kẹ̀dẹ̀ máa wo òun dẹ̀ ti lárú àlá ìrí o. Ta ló wá gbọ̀nú ẹ̀yin méjèèjì? Ọlọ́run ń túnà ẹni ibi àti ń túnà àṣírí ẹni ibi ó fi ń hàn ẹ́. Ọwọ́ sọ pé àlá gọ̀. Tí eégún bá ń léni lójú oorun, àlá burúkú ni. Téèyàn bá ń wòran eégún lójú oorun, àlá burúkú ni. Téégún bá ń gbowó lọ́wọ́ ẹni lójú oorun tàbí èèyàn ń fún eégún lówó lójú oorun, iṣẹ́ èèyàn dàrú. Iṣẹ́ èèyàn dàrú, nǹkan dàrú mọ́yàn lọ́wọ́. Àkójọ kankan ò tiẹ̀ ní sí rárá. Téégún bá ń lé ni tó yọjú tì í tí wọ́n náà ń lé tí ò dúró bàbà tó ń lé lọ, mo kí ọ kú oríire.
tàbí ń tọrọ owó lọ́wọ́ rẹ̀ lójú oorun ò rí fún. Mo kí ọ kú oríire. Eégún a máa bá ní jà lójú oorun. Tẹ́gún bá ń bá ní jà lójú oorun, wọnú àwẹ̀ àtàdúà lọ. Wọnú àwẹ̀ àtàdúà lọ. Kọ̀ wá wo ohun tí ó ṣẹlẹ̀. Wàá rí i pé ẹni tó wà nínú òkùnkùn tí ń tafà sínú ìmọ́lẹ̀ rẹ̀ yìí kétépe lórí lójú ayé, ó ń tọ̀ wọ́n máa bá ọyàn dì ní. Yóò máa bá ọyàn dì ní. Tọ́ba wá fẹ́ kó tètè hàn sí ọ dáadáa, lọ́ọ́ wá omi òkun. Bu omi òkun kọ́pọ̀. Báyìí bá sì gbà ọ́ lo òkun. Kó fi omi òkun fọ orí rẹ̀ dáadáa, kó tó á bu omi òkun yìí wálé. Tọ́ba ti fẹ́ sùn lálẹ́, bu omi òkun sínú omi ìwẹ̀ rẹ kó fi wẹ̀. Tómi yí ọ̀bá tó fi fọ orí rẹ̀ lásán, ó rí pọ́lọ́hún yóò sì gàgẹ́ ẹni ń tọ̀ yóò fi hàn ọ́ kétépe. Lágbàjẹ́ àlùwàlá kó tó sùn lálẹ́ o, ìwọ tó jẹ́ mùsùlùmí o. Ṣé mùsùlùmí jẹ́ kìrìsìtẹ́nì àbí kìrìsìtẹ́nì ní fi omi òkun yẹn lásán fọ. Ìwọ tó jẹ́ mùsùlùmí náà lè fomi òkun fọrí o. Ó rí pé Ọlọ́run yóò tún náà àṣírí ẹni tọ̀ yóò fi hàn. Ẹni tó súnmọ́ ẹ lọ́fẹ́ máa fogun kọ̀kọ̀. Aláì wọ́n fi léèyàn kó ní ẹrù rẹ o. Ẹ mọ̀ dí ẹrù. Obìnrin wọ́n fi jà lógun kó ní ọkọ. Wọ́n fi dàárín lọ́kọláya wọ́n fi dàrú. Wọ́n fi aláì léèyàn kó níbi ire. Tí èèyàn bá ń wà nínú àjò yìí, aláì wọ́n fi léèyàn kó nínú àjò tí onímọ̀ bí ó ṣe bá rẹ̀ nílùú lójijì. Àlá tó wò yìí. Èèyàn tó ti ga wọ́n fi sọ ọ́ dolòsì. Ètè èṣù oníṣẹ́nú ayé nìkọ̀ọ̀kan wa. Gbogbo ọ̀nà tí èṣù bá gbà tó fẹ́ gbógun tiwa, àrá ọ̀run kọ́ máa ya lù wọ́n. Àpékólókò ọmọ àròkọ àpọ́lọ́nà ọmọ àrọ̀nà gbogbo ẹni tó bá ti ní tiwa báwo bí bá ti ń jáde kọ́kadà ó sì máa kan lẹ́sẹ̀. Tí bá ti ń jáde kí márùwá máa kan lẹ́sẹ̀. Àtìta àmọ́ kọ́ máa ṣe kòńgẹ́ wọn. Ẹni tó bá ti ní tiwa báwo lórí wa, lórí iṣẹ́ wa, lórí àwọn ọmọ wa, àtìta àmọ́ kọ́ máa wọlé tọ̀ wọ́n. Tí a bá ń lárú àláyé, má dúró o. Lọ sábà Ọlọ́run. Ọlọ́run rẹ ni ọlọ́ sábà. Mùsùlùmí, ṣàlùwàlá rẹ, mútẹ̀sùbá rẹ, máa kà á. Kùrìsí yìí nù ó, máa kà á. Fúláwùsù méjèèjì, máa kà á. Kìrìsìtẹ́nì, Psalm 109 máa kà á. Psalm 42 máa kà á. Psalm 35 máa kà á. Bẹ̀rẹ̀ sí ni máa kà á. Wéré, 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 wéré. Máa kà á sínú omi gbóná kọ́ máa mú. Àá kà á sínú tíì gbóná àá mú. Àákà sínú omi àbí ṣe àmàlà àbí ro ẹ̀bà àjẹ́ àṣejẹnu ikọ̀ Ọlọ́run àṣejẹ kàá ṣe ó gbé sára. Ọ̀rọ̀ rẹ̀ máa jó wọn lára ní gbogbo ẹni tó bá ti fẹ́ kọjú ogun dánwò ọmọ yìí pé rere lolúwa. Àdúrà ń gbà bí ìtàtijọ́ àwọn èèyàn láà ṣe dáadáa bí ìtàtijọ́ mọ́. Ẹ jẹ́ ká súnmọ́ lọ́hùn àtúrà àwọn gbà. Tí bá fẹ́ jì bá ti ń kọ̀ lára má dé mọ́lé o má dìlítì ẹ̀. Ọlọ́run ò ní dìlítì eré ayọ̀ rẹ̀. Máa ha káwọn èèyàn náà jàǹfààní ẹ̀. Orúkọ mi ní Lukman ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Má fi mẹ́sẹ́ẹ̀jì lẹ̀ fún mi o. Má sì fi WhatsApp kọ́ má fi pè mí o. Pè mí dàrẹ́ẹ̀tì ni. Orí dàrẹ́ẹ̀tì ọmọ àwọlé wá bá ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ bá bẹ́ẹ̀ jọ ìwé pàdé wa lórí WhatsApp group o. 0032983298. Ire kàbìtì. Ewa ilé ayé yìí ogun ni àbẹ́ òbí kan. Ilé ayé yìí ogun ni àbẹ́ òbí kan. Ṣé bí ilé ayé yìí ogun ni àbẹ́ òbí kan. Bó bá pa bó bá kò lẹ́sẹ̀. Ènìyàn bí àparò lọmọ aráyé wá.